àsìkò yìí o ìròyìn nípa ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ gbé o la mú wá sí ojú ìwòyìn etí ìgbọ̀nyín láti ìkànnì jígí alára 24 Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Ó jọ wípé ìgbà ọ̀tun yóò fẹ́ dé bá wa ní orílẹ̀-èdè Nàìjíríà o. Èyí ni látàrí ìwé àmúdòfin tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti tarí o sílé aṣòfin àgbà tí a mọ̀ sí National Assembly fún àgbéyẹ̀wò. Pàtàkì tí ìwé àmúdòfin náà dálé lórí ni wípé o ìṣèlú Nàìjíríà bí ó ṣe yí padà láti fi ìdáhùn sí gbogbo ìrùkìrẹdò tó ń lọ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ o. Ní kíkúrú, bí ṣíṣèlú Nàìjíríà yóò ṣe di ìjọba agbègbè irúfẹ́ èyí tí a lò ní 1954 sí 1967 bí a kò bá gbàgbé. Bàbá wa olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ, wọ́n gbé àwọn ìgbésẹ̀ tí kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn ní àkókò náà lábẹ́ ìṣàkóso ìjọba Western Region. Irú tí ọ̀pọ̀lọpọ̀ ṣì ń fẹ́ irú rẹ̀ dòní ṣùgbọ́n tí kò ṣeé ṣe o. Ipò orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Tinubu fi ìwé àṣẹ sílẹ̀ fún ètò ìjọba agbègbè. Ìbẹ̀rẹ̀ ọ̀tun fún orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn olórí tí wọ́n ń darí pẹ̀lú ìgboyà àti ìdàṣẹ agbègbè. Ààrẹ Tinubu ti gbé ìgbésẹ̀ akọni o nípa fífi ìwé òfin ti aláṣẹ kalẹ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin ti orílẹ̀-èdè Nàìjíríà fún àgbéyẹ̀wò tí yóò lànà sílẹ̀ fún ìpadàbọ̀ Nàìjíríà sínú ètò ìjọba agbègbè. Kókó ipa tí ìgbésẹ̀ náà yóò kó nínú gbogbo rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Àkọ́kọ́ o, yóò mú kí òmìnira ńlá wà. Àwọn ará agbègbè yóò ní àǹfààní sí ìdarí àti ohun gbogbo tó bá ń ṣẹlẹ̀. Èkejì, yóò mú kí ọ̀pọ̀lọpọ̀ aṣojú wà ní agbègbè tí yóò lè máa fi ẹ̀hónú hàn sí ìjọba tí ìjọba yóò sì fi gbọ́ wọn ketekete láti mọ ohun tí wọ́n ń là kọjá. Ẹ̀kẹta ẹ̀wẹ̀, ìyàsọ́tọ̀ agbára. Agbára yóò sún láti ọ̀dọ̀ ìjọba àárín gbùngbùn sí àwọn aláṣẹ agbègbè. Ìṣẹ́gun ńlá gbà ni èyí jẹ́ o fún àwọn alágbàwí òmìnira agbègbè. Ìgbésẹ̀ yìí yóò kojú àwọn ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà tó ti pẹ́, yóò sì mú òmìnira bá àwọn agbègbè bíi gúúsù sí gúúsù, Biafra Odùduwà díẹ̀ lára àwọn yòókù. Oríyìn fún ìṣèjọba ààrẹ Tinubu o. Ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ń gbóríyìn fún ààrẹ Tinubu gẹ́gẹ́ bí aṣáájú onígboyà tí a kò rí irú rẹ̀ rí nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni wọ́n kan sáárá sí ìgboyà rẹ̀ láti kojú àwọn ọ̀rọ̀ tó ń fa awuyewuye o. Ohun tí àwọn olórí tó kù kò lè ṣe tàbí tí ẹ̀rù ń bà wọ́n láti ṣe, ohun ni Tinubu ń ṣe o. Pẹ̀lú ìpinnu ààrẹ Tinubu, Nàìjíríà lè yanjú àwọn àpọ̀n agbègbè níkẹyìn. Kí ni èròǹgbà tiyín o? Ìjẹ́ irú ìgbésẹ̀ báyìí ni ohun tó kàn nírú àkókò báyìí tí a bára wa? Ẹ fi èròǹgbà yín sí abẹ́ fọ́nrán yìí. Ẹ ṣé ẹ kú ìtẹ́tísí o. Kò ní jù báyìí lọ ní abala ìròyìn nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti orílẹ̀-èdè Nàìjíríà láti ìkànnì jígí alára 24.